أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونهج منهجه إلى يوم الدين وبعد. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ fún aṣọ́jú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ tí ó fi di kí lọ́wọ́ débẹ̀ sí tí ó fi di ọjọ́ ògbédàlì kìyàmà. gẹ́gẹ́ bá ti ń ṣàlàyé lọ fún wa ní ìjẹjọ́ lórí ìgbàgbọ́, kí ni ìtumọ̀ rẹ̀. Níta wá fẹ́ gbéyẹ̀wò lónìí, òun náà ni àwọn orígun ìgbàgbọ́. A ti ń sọ nípa orígun alákọ̀ọ́kọ́ wípé ìgbàgbọ́ ó ní orígun mẹ́fà. A ti wá mẹ́nubà orígun alákọ̀ọ́kọ́ díẹ̀ nípa al-imanu billah, ká nígbàgbọ́ nínú Ọlọ́run. Àwa ṣàlàyé nípa pé kí ni à ń pè ní al-imanu billah, orí rẹ̀ là ń ṣàlàyé lọ tí àsìkò fi lọ, ibẹ̀ náà láti wá gbé. Al-imanu billah, a ní nǹkan mẹ́ta ìní yóò kó sínú ká nígbàgbọ́ ń pọ̀ Ọlọ́run. A gbọ́ Ọlọ́run ọba gbọ́ wípé òun nìkan ni adẹ́dàá, tí ó sẹ́ni kankan tó lè dá nǹkan yàtọ̀ sọ́lọ́run. La fi ń sọ fún aké Ọlọ́run ọba àdékọ́ lásán náà Al-Qur'ani Karim wípé ẹ sọ fún gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń sìn lẹ́yìn Ọlọ́run, ẹni wọn ó mú nǹkan tí wọ́n dá wá. Gbogbo táwọn èèyàn jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run, ẹni kí wọ́n lọ mú nǹkan tí wọ́n dá wá tó yàtọ̀ sí ntẹ́mi Ọlọ́run ọba àlékọ́lá ntí mo dá. Ọlọ́run nìkan la dẹ́dàá. Lẹ́yìn ìgbà tá a bá ti gbọ́ Ọlọ́run ọba àlékọ́lá ìgbọ́ pò nìkan lọ́ba tó ń dá nǹkan, àṣàlàyé lè níjẹjọ́. Lẹ́yìn rẹ̀ a nígbàgbọ́ nípa uluhiyyatihi, nípa pé ọ̀dà pé kò sí nọ́mbẹ̀ ni, so nípa pé o nìkan òun náà máa jọ́sìn fún. So ìyẹn bá ẹlẹ́ẹ̀kẹta níbi ìkan tí a síbẹ̀ yóò bí ń gbọ́. So ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ká nígbàgbọ́ nú Ọlọ́run nípa àwọn orúkọ rẹ̀ pò ní ẹyọ kan ṣoṣo. Àwọn orúkọ tọ́lọ́run ọba àlékọ́lá ní orúkọ yẹn la máa fi pè é, a gbọ́dọ̀ forúkọ míì pè é tó yàtọ̀ sórúkọ tó ní. A sì lè mọ àwọn orúkọ yẹn àyàfi pẹ̀lú èyí tí Kùránì bá gbé wá wípé orúkọ Ọlọ́run lélẹ̀, àbẹ́yìí tí àdífì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá gbé wá wípé àwọn orúkọ Ọlọ́run lélẹ̀. Tá bá ti nígbàgbọ́ ń pa rẹ̀, àwọn orúkọ yìí a fi gbogbo orúkọ tọ́lọ́run ọba àlékọ́lá bá ń jẹ́ nusbitu lillahi ma asbatahu li nafsihi. Gbogbo tọ́lọ́run bá fi rinlẹ̀ fún rẹ̀ pò ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn orúkọ yẹn la máa fi pè é. Báwo la ṣe wá fi rinlẹ̀ fún biduni takyif wala tamthil wala ta'til. A gbọ́dọ̀ fi wé nǹkan
lápẹẹrẹ Ọlọ́run ní gbogbo nǹkan pátá ní ọ̀tàn wa yabqa wajhu rabbika zil jalali wal ikram yóò máa ṣẹ́kù wájú ojú kìí ṣe ẹyin ojú báyìí o tá a bá wá ń dákọ̀ yí pé Ọlọ́run lòun ní ojú kìí ṣe ojú kóró méjì yìí o fèsì báyìí a gbọ́dọ̀ máa fi wé tẹ̀dá ká máa wò pé fèsì yẹn yóò dàbí bí ti àwọn mànàbí Ádámà ṣe rí a lè fi wé tiwa ni pé Ọlọ́run lójú má bá wá bójú yẹn ṣe rí má fi jọ nǹkankan báwo la ṣe ní fi jọ nǹkan èyí tí ọ̀tako làákàyè ni wípé ẹnì kọ̀ọ̀kan wa náà a mọ̀ yìí pé àwa tá à ń sọ̀rọ̀ yìí alójú ẹran náà lójú adìẹ ní face kò sí tí ò ní face ṣùgbọ́n àmọ́ kí ogun fèsì nǹkan ọ̀kan yẹn ó yàtọ̀ síra wọn tàwọn mànàbí Ádámà ó yàtọ̀ sí bí tàwọn ẹranko ṣe máa ń rí kódà ẹranko náà àwọn fèsì wọn tó yàtọ̀ síra wọn tẹyẹ ó yàtọ̀ sí ti ẹran a ti mọ̀ pé fèsì Ọlọ́run yóò yàtọ̀ sí tiwa ṣùgbọ́n má fi wé nǹkankan gẹ́gẹ́ bí mùsùlùmí àmọ́ Ọlọ́run lọ́kan nípa rẹ̀ ìgbà ńlá tó nígbàgbọ́ ń pọ̀ Ọlọ́run o a ní fi wé kankan Ọlọ́run lójú Ọlọ́run lọ́wọ́ mọ́ wò pé ṣé ìka mẹ́rin ni yóò ní ṣébi ká wá ṣe rí náà ṣe rí ṣé ká márùn ni Ọlọ́run ní ọkàn ọmọ ànábí Ádámà ó wà láàrin ìka òun Ọlọ́run méjì wọ́n wò pé ṣé ìka tibí àti tibí yìí ni ṣé márùn náà tiẹ̀ a mọ̀ yìí pé àwa náà níka ẹranko náà ní ìka ìyẹn làwọn àáfàá nínú ìmọ̀ àkídà òní ẹ fi mú kọ́ídà kẹjáde wọ́n ní al-ittihad fil asma la yastalizimu al-ittihad fil musamma al-ittihad fil asma kórúkọ nǹkan papọ̀ kò sọ di ọ̀ranyàn pé bákan náà ni nǹkan yẹn ṣe gbọ́dọ̀ rí kọ́ídà kẹnu àwọn àfáà àwọn tó mú príncipù mi wà wọ́n ní ma min shay'aini fil wujud tá a bá ti sọ yí pé nǹkan méjì kan kò sí nǹkan méjì kan tẹ́ ẹ lè sọ pé nǹkan yìí ń bẹ ma min shay'aini fil wujud kò sí nǹkan méjì tẹ́ ẹ lè sọ yí pé on exist illa wa baynahuma wajhul iftirak wa wajhul ishtirak àyàfi kó jẹ́ pé ojúpọ̀nà kan ń bẹ tí wọ́n máa fi jọra wọn àwọn ojúpọ̀nà kan ń bẹ tí wọ́n máa fi yàtọ̀ síra wọn àwa ń bẹ àárín exist Ọlọ́run náà wà àjọjọra wa ń bi exist Ọlọ́run ń bẹ àwa náà ń bẹ ṣùgbọ́n mo láti yàtọ̀ síra wa Ọlọ́run ọba àlékè ọlá bíbẹ tiẹ̀ kò ní bẹ̀rẹ̀ bíbẹ tiẹ̀ kò lópin bíbẹ tiwa ó ní bẹ̀rẹ̀ bíbẹ tiwa ó lópin àti yàtọ̀ ń bẹ ọ́ ìbejì méjì tí ẹ ń bí papọ̀ ìkàlẹ̀ máa jẹ́ra mọ́ kíkejì ọmọ jẹ́ ní mọ́ bí ẹ bá ṣe rí kí wọ́n dọ́ra wọn tó wọ́n ní kẹ̀kẹ́ tí wọ́n fi ṣe kí ni o tí wọ́n fi yàtọ̀ ẹ̀yin lẹ́mọ̀ pé bí ẹ ṣe wà ẹ́ wọ́n dọ́ra wọn bí ìmúmọ́ ìkẹ́kẹ́ ń bẹ tọ́lọ̀ wọn fi sí ẹ̀la tí ò ní papọ̀ kódà bó ṣe bí ìrìn ó fi hàn pé wọ́n jọra wọn náà ìbejì tí ẹ bí papọ̀ nù o kẹ́ tó wá sọ pé ó kọ nǹkan papọ̀ bẹ́ẹ̀dì ń jẹ́ orúkọ bẹ́ẹ̀dì tí kálukú fi ń sùn bẹ́ẹ̀dì náà láàpè bẹ́ẹ̀dì tẹ́lẹ̀ fi ń sùn yóò yàtọ̀ sí tẹ́lẹ̀ tó kórúkọ papọ̀ kọ́ ló ń lò ń lọ́wọ́ má rò pé ṣé yóò jọwọ́ tiwa ọwọ́ lọ́wọ́ jẹ́ ó lòun ní a gbọ́dọ̀ fi wé nǹkan ká pé bóyá bíi kinní kan rárá a gbọ́ ló ń gbọ́ nípa àwọn ọkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ ní pọ́ lọ́wọ́ ìròyìn rẹ̀ ní pé ó ní ẹ̀mí ọmọ ànábí Ádámà ń bẹ láàrin ìka òun kódà àwọn àfọ́ọ̀fẹ́ ká máa fi nǹkan ṣe àpèjúwe bí mo ṣe ní ń bẹ láàrin ìka Ọlọ́run ká wá sí báyìí pé
kó bá máa gbọ́yé pé bí ìka wa ṣe rí nìka rẹ̀ ṣe rí ó sà ní bẹ láàrin ìka òun á máa yí bó ṣe wù tó bá wù òun lè yí síbi tọ́lọ́ tó bá wù òun tó lè yí síbi tèṣù òun lòun ń darí ẹ̀ so ó lòun lọ́wọ́ so ká má fi wé nǹkan nu tẹ̀mísìlì nu ọlọ́ni laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul 'alim kò sí ní tẹ́ lè fi wé wọn lọ. bákan náà wala takyif má wò pé ṣe àpárá pé kọ́ sọ pé ọjọ́ nkankan má wà wá báwo ni ó ṣe rí fún pé no ọ̀tọ̀ ní ká sọ pé yọ dàbí tèèyàn ọ̀tọ̀ ní ká wá kà yáfà rẹ̀ ká sọ yí pé ọwọ́ yẹn gbọ́dọ̀ tóbi in tó rí bó ló ṣe júwe láti sọ ẹ̀ tá a fi rí in tó rí bó ló ṣe júwe rẹ̀ pé yóò gùn ibi tí Yorùbá ti ṣiṣẹ́ nu ọbọ lọ́wọ́ gbọgbọrọ wọ́n gbẹ̀kọ́ yẹ kó gùn wá ní gbọgbọrọ tó yẹ pé kò síbi tí ò ní ìnà sí. àwọn orúkọ rẹ̀ tí bá ń jẹ́ tá a bá rí nínú Kùránì Ọlọ́run ní ń jẹ́ Allah oní ń jẹ́ Ar-Rahman oní ń jẹ́ Ar-Razak oní ń jẹ́ Mannan so Ọlọ́run èyí jẹ́ Rashid kò nídìí kò sí Rashid ní orúkọ Ọlọ́run kò nídìí ká máa fi Abdul-Rashid sí Ọlọ́run èjẹ́ Rashid àwọn kẹ́mbẹ́ táwọn kọ́nà àwọn Asmaul Husna 99 names of Allah tó jẹ́ pé ìròyìn ní kìí sorúkọ orúkọ yàtọ̀ sí ròyìn orúkọ Ọlọ́run ni Ar-Rahman orúkọ Ọlọ́run ni Ar-Rahim orúkọ Ọlọ́run ni Mannan orúkọ rẹ̀ ni Sitir kò sí tí ń jẹ́ yá Satar Sitir lọ́wọ́ nù àdífì ànábì ní inna Allah ta'ala sitirun hayyiyun bánàbí ṣe pé nù kò sí tí ń jẹ́ yá sàtàrù sùtúrú ní so lẹ́fù Yorùbá lẹ́fù fẹ́ tí ò kéèrè òjìndò sàtàrù orúkọ èèyàn ni tó ọba ti lè fi yá kún kò sí tí ń jẹ́ yá sàtàrù torí pé yá tó ọba pè orúkọ Ọlọ́run ló gbọ́dọ̀ tẹ̀lé orúkọ Ọlọ́run sì ni àìmọ̀ pẹ̀lú ọgbọ́n orí àìmọ̀ pẹ̀lú àgbélẹ̀rọ a máa ń mọ̀ pẹ̀lú ẹ̀rí ni ìtọ́lọ̀ ń bá pe rẹ̀ inú ọkọ̀ Ọlọ́run kí mo pè ní ìsìn Sitir tó bá fẹ́ àwọn àfọwọ́ wa ní bó kọ́ Ọlọ́run ṣe pọ̀ yẹn tó jẹ́ 99 tó ju 99 ṣé 99 ló kọ́ Ọlọ́run ẹ̀rí ti jẹ́ ó yé wa ó kọ́ Ọlọ́run pọ̀ ju 99 lọ nínú àdúrà kẹta máa ń ṣe wípé Allahumma ìwọ Ọlọ́run inni abuduka ibùnù abudika ibùnù amatika nasiyati biyadika adilun fiya kọ̀dọ̀ uka madin fiya hukumuka adilun fiya kọ̀dọ̀ uka ìbẹ̀rẹ̀ àdúrà nu nígbà tádọ̀ yẹn wá ń lọ ọ wà ní Allahumma ìwọ Ọlọ́run inni as'aluka mò ń bi ọ́ léèrè bikulli ismi pẹ̀lú gbogbo orúkọ uwalaka tó jẹ́ pé wọ́n ló ní sàmẹ́tà bíi nàfùsákà èyí tó fi sọ́ra rẹ̀ ń bẹ̀ ó dé ní aw alamutawu ahada min khalikika àbẹ́yìí tó kọ́ ẹnìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ ó di méjì aw anzalitawu fi kitabika àbẹ́yìí tó sọ̀kalẹ̀ sínú alukur'an ó di mẹ́ta aw istatharitawu fi ilmil ghaibi indak àbí tó fi pamọ́ sínú máa kọ̀kọ̀ tẹ́dọ̀ Ọlọ́run kankan ọ̀mọ àyàfi wọ́n nìkan. so ọkọ̀ Ọlọ́run tá a bá máa pè yóò jẹ́ ìtàdí ìsìgbé wa tó ọbọ̀ wá ní ẹsẹ̀ rọ́kọ̀ Ọlọ́run yẹn àwọn onímọ̀ inú tí alámútàwù àádámìnì kọ́lí kíkà èyí tọ́lọ́run fi mọ ìkẹ́nu àwọn ẹ̀dá rẹ̀ àti mọ ẹ̀dá tọ́lọ́run sọ àwọn ànábì Ọlọ́run ní o ìwọ ọ̀gbà wà yìí o tó fi wá sọ ma pé sí àrókọ tó ọdá kan yá jam kọ́sítọ̀ jáde Ọlọ́run náà ní jẹ́bẹ̀ ní mo lọ ti ń jam kọ́sítọ̀ jáde rárá o Ọlọ́run yìí jẹ́ jam kọ́sítọ̀ jáde o a béèrè pé ta lọ́pọ̀ Ọlọ́run ló kàn ṣáájú ó ní ṣé ó karambani ṣé ó karambani bí ibo ṣé ó karambani kọ́ ọ̀rọ̀ rán sí ta lọ́wọ́ á pé bàbá wa nù kẹga bàbá yín nù bọ́ òun kọ́ so àgbà wà yí kẹkẹ lọ́dọ̀ bàbá wa nù kẹga tó ti yàtọ̀ sí ta rí nínú Qur'an ta rí nínú hadith anabi àwọn méjì yẹn lọ́gbọ̀ọ́ kọ lọ́wọ́ wọn má gba ọkọ̀ àgbélẹ̀rọ kan tọ́wọ́ àmọ́ sà rárá ara al-iman billah
òun náà ni pé nu'minu billahi bi asma'ihi wa sifatihi. Tá bá ti wá mọ àwọn orúkọ Ọlọ́run èyí tẹ́rì gbé wá tá a ti mọ̀, a mọ̀ wá wo èyí tó ṣe déédéé bùkátà tá a fẹ́ gbọ́ nínú orúkọ Ọlọ́run yẹn láàmà fi parí rẹ̀. Ẹ̀yin ẹ wo ànábì Ayub, Ọlọ́run ní wa Ayuba idnada rabbahu anni masaniya dur wa anta arhamur rahimin. Ṣé láwọn ọkọ̀ Ọlọ́run kan bẹ tí èèyàn bá fi parí àdúrà Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀? Ìkànnù rẹ̀ ní arhamur rahimin. But condition tó fẹ́ fi ṣàdúrà lé lórí lórí tàbí tó fẹ́ sọ, Ọlọ́run ní wá Ayuba, ẹ máa rántí ọ̀rọ̀ Ayuba o. Nígbà tí ń pe Ọlọ́run ọba rẹ̀ yìí pé inni masaniya durru, ara ni mí. Nígbà téèyàn sọ pé ara ni mí o, ṣé Rọ̀zákù ní nǹkan níbi orúkọ Ọlọ́run tó fi pọ̀ Ọlọ́run? Owó lo nídìí ní tó fi ń pe Rọ̀zákù ń bẹ́ o. Bùkátà nira yẹn ìkẹ́ ló nídìí yóò wá di pé ya arhamar rahimin, mo pè wọ́n tó jẹ pé wọ́n lọ́mọ yẹn kẹ́tí ọ̀sẹ̀ tó lè kẹ́yìn bí rẹ tó lè sànú èèyàn. So àwọn ọkọ̀ Ọlọ́run yẹn ká lọ mọ̀, tá a bá mọ̀ kí la fẹ́ fi pe Ọlọ́run? Ẹni tí ò bá mọ̀ ìgbèkúgbè wọn ó gbélé lọ́wọ́. Orúkọ Ọlọ́run kò wá sínú àdúrà tẹ́lómi ọmọ lóun ṣàdúrà mọ́júmọ́ òun ṣe kí ni o, òun ṣe yá Latif 1 million. Yá Latif 1 million ìṣàdúrà. Yá Latif, yá Latif. Ìtura pé ìwọ Latif, ìwọ Latif, ìwọ Latif, ìwọ Latif, ìwọ aláàánú, ìwọ aláàánú, ìwọ aláàánú. Bí ìgbà tọ́mọ náà ń sọ pé dádì, 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 irú ọmọ wo lọ á bí un? Ṣé bí ọ̀sọ̀ nǹkan tó fẹ́ ni? Dádì, ẹ fún mi lówó oúnjẹ. Yá Latif, ìwọ ọba aláàánú, olùtúfù bíi ṣàánú mi. But ọkàn pé Ọlọ́run o, Ọlọ́run o, Ọlọ́run o, ọwá kò ń bẹ àdúrà. Wọ́n ní ó ní mọ́júmọ́ 1 million yá aláwọ̀ mo sí. Ṣàdúrà. Statement rẹ̀ ò tí complete. Kò sínú àdúrà súnà ẹ ti rí àwọn àdúrà bídíà ní àwọn àdúrà àgbélẹ̀rọ ni. Tánàbí bá ń ṣàdúrà. Ẹ̀yin ẹ wo arákùnrin kan tí ń ṣàdúrà lẹ́gbẹ̀ẹ́ ànàbí. Pé Allahumma ìwọ Ọlọ́run, inni as'aluka, mò ń bi ọ́ léèrè bí anni ashhadu annaka anta Allah. Inú tá a lè fi ṣàtẹ̀gùn aṣọ nígbà tá à ń ṣe wá sí last year. Pé mo jẹ́rìí, mò ń bi ọ́ léèrè, ní tí wọ́n fi ṣàtẹ̀gùn wọ́dọ̀ rẹ ni pé bí anni ashhadu annaka anta Allah. Mo gbà tọkàntọkàn pé kò sí ọba tí ìjọsìn tọ́ sí àyàfi wọ Ọlọ́run. Ìjẹ́rìí mi yẹn, òun ni mo fi ń ṣàtẹ̀gùn wọ́dọ̀ rẹ pé iye sóògùn. Allahumma inni as'aluka bi anni ashhadu annaka anta Allah, la ilaha illa anta al-ahad. Wọ ọba àṣọ nínú orúkọ tọ́lọ́ ńlá ìkìjùnú àṣọmọdù, wọ ọba tó jẹ́ pé gbogbo ayé máa ń ronú kàn. Alladhi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ìyìn tí mò ń bi ọ́ léèrè, àdúrà tí mo ṣe, mo fowókọ àwọn Ọlọ́run, orúkọ ọwọ́ Ọlọ́run, mo fi ṣàtẹ̀gùn wádọ̀ rẹ pẹ̀lú tàwíìdù mi mọ́lọ́run lọ́kàn mi bí àbùkátà mi. So kò sádùn àbí kákàn máa pariwo lásẹ̀ pé Allah ẹlẹ́mọ̀ yahoo ń bọ̀ yá máa gbọ́ kí ni ń wú. So àgbọ̀lọ̀ ń gbọ́n bẹ́ẹ̀ nípa al-asma wa sifat kákò ń bẹ́ẹ̀ tó ní mo sọ máa pé àríkánù lè mọ́ nìyí kì í ṣe bẹ́ẹ̀ mo ti fẹ́ pẹ́ àwọn igun bíi méjì àbí mẹ́ta kan ni mo ti fẹ́ náyẹ̀ já dáadáa. Kábọ́ síbi orígun ẹlẹ́ẹ̀kejì al-imanu billah kágbọ́lọ́ ọba àlékè ọlágbọ́ kí ni ó tẹ̀lé ẹ sọ̀rọ̀ wa malaikatihi a ní gbàgbọ́ náà màláíkà. Ta ní ń pè ní màláíkà? Màláíkà àwọn alamun ghaibiyun, àgbáyé kan ni wọ́n tá a lè fojú rí wọn, tí a pamọ́, tí a jẹ́ ìkọ̀kọ̀. Alamun ghaibiyun, ìkọ̀kọ̀ ni wọ́n, a lè rí wọn. Kí wá ní tá a fẹ́ gbà gbọ̀nbẹ́? Nǹkan mẹ́ta la fẹ́ gbà lára màláíkà. Tí wọ́n sọ fún wa yí pé ká gbọ́ Ọlọ́run gbọ́ àtàwọn màláíkà rẹ̀, nǹkan mẹ́ta ìlà gbà. Nǹkan mélòó? Ẹ̀yin òbí nǹkan mélòó? Ó fi hàn pé ń gbọ́nù. Àkọ́kọ́
a nígbàgbọ́ nú àwọn orúkọ àwọn màláíkà èyí tí Ọlọ́run bá dárúkọ fún wa, a nígbàgbọ́ nú orúkọ wọn pé bó kọ wọn ṣe jẹ́ nù. A gba àwọn orúkọ ń gbọ́ ntọ́lọ́run bá fi pè wọ́n, àwọn tọ́lọ́run bá dákọ wọn fún wa mọ́ wulẹ̀ dára ẹ̀ láàmú lórí tí ọba dákọ fún ọ mọ́ wà káàkiri. Níta ọkọ gbàgbọ́ bí màláíkà nù tó bá yẹ pé a fẹ́ nígbàgbọ́ nínú àwọn màláíkà. Ẹlẹ́ẹ̀kejì, àwọn tí wọ́n bá ròyìn bọ́lọ̀ ń ṣe dá wọn fún wa, a gbà bọ́lọ̀ ń ṣe dá wọn, a gbàròyìn yẹn gbọ́. Ó di mélòó? Ẹlẹ́ẹ̀kẹta, iṣẹ́ tọ́lọ́ ń gbélé kálukú wọn lọ́wọ́, a gbàgbọ́ bẹ́ẹ̀, ẹ wá gbọ́dọ̀ kórìíra kankan torí iṣẹ́ tí wọ́n gbélé lọ́wọ́, ẹ sì gbọ́dọ̀ blame ẹ̀. Ẹ jẹ́ wọn padà síbi mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn màláíkà, Ànábì sallallahu alaihi wasallam, Ọlọ́run ń dá Ànábì Adam, Ọlọ́run ń dá àwọn àlìjànú nínú ẹ̀ta pàràánà lọ́lọ́run ti dá wọn. Ọlọ́run dá màláíkà láti inú ìmọ́lẹ̀. Ànábì wa ni Ọlọ́run dá Ànábì Adam mimma wusifa lakum. Ibi tí Ọlọ́run ti dá Adam òun náà ni Ọlọ́run ti dá ọba Olúwo. Wọ́n ní Adam pọ́mọ Yorùbá ni. Wọ́n ní kílẹ̀, wọ́n máa ń sábà sọ̀rọ̀ yẹn. Wọ́n ní kílẹ̀ rí yín. Wọ́n nítorí pé ẹ̀sìn fi yé wa àti Christian àti Muslim. Kò wulẹ̀ ẹ̀sìn kẹta. Kọ̀sẹ̀ sí méjì náà o. But táwa tiẹ̀ ní ká máa lọ nú ẹ̀rí. Wọ́n ní wọ́n fi yé wa pé àtinú amọ̀ ni ẹ ti dáná bí Ádámọ̀. Wọ́n ní pé à ń tá a dá láti ibi Ádámọ̀ pé ibi amọ̀ wọ́n fẹ́ jọ Yorùbá. Wọn ò wá gbọ́yé kì í ṣe bí amọ̀. Kì í ṣe Ádámọ̀ ni amọ̀. Orúkọ yẹn wà bẹ́ẹ̀, ó lè jọ Yorùbá létí yín. Hamaa. Amọ̀ yẹn gẹ́gẹ́ èdè Lárúbáwá ni. Ha mi sẹ́wọ̀n pé àwọn tábà máa ń gbọ́ rédíò níjọ́ Sunday lórí program tí wọ́n máa ń ṣe. Àwọn èdè Lárúbáwá tó jẹ́ pé Yorùbá ló lọ jí gbé wa tẹ́ẹ̀fì mọ̀ pé ẹbọ kọ́ nípìnlẹ̀ wa. Amọ̀ ó wà nínú èdè Lárúbáwá tá a jí gbé tá a ń lò. Hamaa òní Lárúbáwá ń pè nǹkan wọn. Amọ̀ min ama in masnun àbí kí Ọlọ́run sọ abẹ́tùgbà kọ́ lọ́n lónú Kùránì ni min ama in káwọn ń sẹ̀sẹ̀ ọwọ́ Yorùbá mi fàmọ́ o torí ní Lárúbá tẹ̀ ń sọ pé àtọ̀hún níwà bàbá yín bo ló ti wá inú èdè òní ìdẹ́gbọ̀n pé Islam ló pilẹ̀ nu yẹn kì í ṣẹbọ. So àwọn màláíkà ká padà síbẹ̀, àwọn màláíkà ló ń dá wọn láti bí ìmọ́lẹ̀. Ṣé wá rí àwọn màláíkà kan bẹ tí wọ́n dá akọ fún wa? Àkọ́kọ́ wọn, àwọn màláíkà mẹ́rin tí wọ́n fẹ́ dá akọ, mẹ́ta tí wọ́n fẹ́ dá akọ ẹ̀, mẹ́tẹ̀ẹ̀ta yìí, iṣẹ́ wọn papọ̀. Iṣẹ́ wọn náà ni wahum muwakkaluna bil hayat. Ọlọ́run gbéṣẹ́ ìṣẹ̀mí lé wọn lọ́wọ́. Àkọ́kọ́ ni Jibril, ẹlẹ́ẹ̀kejì ni Mikail, ẹlẹ́ẹ̀kẹta ni Israfil. Bó ló sì jẹ́ṣẹ́ ìṣẹ̀mí? Jibril òun ló wà ní ìcháàjì hayatul kulub káyé gbogbo ẹ̀mí torí pé òun lọ́lọ́run máa ń rán sí gbogbo àwọn ànábì Ọlọ́run. Òun ni ó mú mẹ́sẹ́ẹ̀jì táwọn ànábì Ọlọ́run fẹ́ fi tún ọkàn kálukú ṣe wá. Ìcháàjì kí ẹ̀mí òye olùwọ̀n gbogbo màláíkà gbogbo àwọn ànábì Ọlọ́run pátá láti bí ó ti bẹ̀rẹ̀ débi tó dé Jibrilu lọ́lọ́run máa ń rán sí gbogbo wọn. Tọ́lọ́run bá fẹ́ sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì wá sórílẹ̀ tí ó jẹ́ pé mo fẹ́ fi yé ẹ̀mí aráyé ẹni tọ́lọ́run fi sí in charge ẹ̀ department Jibril ló wà òun ni head of department. Àwọn Yẹ̀wùdí wọ́n wá bá Nàbí sallallahu alaihi wasallam. Àwọn náà ti wọ́n ti ń pè Yẹ̀wùdí. Wọ́n láwọn ní béèrè mẹ́rin. Tánàbí bá ga mẹ́rẹ̀ ni àwọn gba Islam. Ọ̀dà yín lójú tó ọba ilé gbà á. Wọ́n ní béèrè àkọ́kọ́ ni pé níbo lọ́lọ́run ti máa ń dá ọmọ ànábì Ádámọ̀? Kì í ṣe bàbá wa Ádámọ̀ o, ẹnì kọ̀ọ̀kan wa tá a jókòó yìí, níbo lọ́lọ́run ti dá wa? Sọ ìròyìn dídá yẹn torí pé àwọn Yahudi nímọ̀, àwọn nímọ̀ wọ́n lẹ́rìí lọ́wọ́, wọ́n ti wò pé àáwò bọ́yọ́ ọgbà. Ẹlẹ́ẹ̀kejì, níbo ni ẹran wo àbí kí ni àwọn ọmọ Ísírẹ́lì ṣe léèwọ̀ fúnra wọn? Tí èso Ọlọ́run ló ṣe léèwọ̀ fún wọn, kí
kí ni nǹkan tí ó jẹ́ pé àwọn ní ẹsẹ̀ léèwọ̀ fúnra wọn kì í sọlọ́ ó di mélòó. ẹlẹ́ẹ̀kẹta tá a bá wo àlìjẹ́nnà kí ni tí wọ́n kọ́ fi wẹ́kọ̀mù wa pé ẹ káàbọ̀ wọ́n kọ́ fẹ́ ẹ̀ńtà tí ọmọ àlìjẹ́nnà ẹ ti ẹ̀gbà ẹ máa lo ilé ìsọgọ́nà kí ni tí wọ́n fún wa ó di mélòó. ẹlẹ́ẹ̀kẹrin ta ló máa rán sí ọ nínú àwọn màláíkà afẹ́ mọ̀ sọba ànábì ọlọ́run ló pe ààrẹ ta ló máa rán wá ànábì tó wá bí ẹlẹ́yìn pé sétí bá gba mẹ́rẹ̀ẹ̀rin sẹ́ gbà Islam wọ́n láwọn gbà Islam ànábì ní alákọ̀ọ́kọ́ kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́ náà níbo ọlọ́run ti ń dá ànábì ní omi tí ó jáde látara ọkùnrin yóò wá láti ibi ìbàràdì ànábì júwe rẹ̀ white ni ó jẹ́ omi tí yóò jáde láti ibi gbáyà obìnrin ànábì júwe rẹ̀ nígbà tọkùnrin àtobìnrin bá wá súnmọ́ra wọn ànábì ni wọ́n wá da méjèèjì papọ̀ wọ́n ó rò pọ̀ èyí tó bá wá pọ̀ jù ń bẹ ńlọmọ yẹn máa jẹ́ tó bá jẹ́ pé ńgbà wọ́n rò pọ̀ títọ́ obìnrin tó wá láti ibi gbáyà òun ló bá pọ̀ ju tọkùnrin lọ ọmọ yẹn ó jẹ́ obìnrin tó bá jẹ́ pé tọkùnrin ló bá pọ̀ jù ọmọ yẹn ó jọkùnrin. gbogbo ẹni tí ń béèrè yìí pé kí láǹfààní tànàbí mú wáyé a béèrè pé lọ́dún dúró ní ẹ̀dá mẹ́sìn lẹ̀ gbogbo àwọn medical doctor kí wọ́n lọ wò ṣé tànàbí sọ yìí sọ yàtọ̀ níbi tí ọkùnrin àtobìnrin ti ń wáyé nù fọ́múlà ni èyí tó bá pọ̀ jù ni ṣùgbọ́n ànábì wá ní wàyẹ̀kúnù ṣábáú bí idnillah ẹni tó bá wù Ọlọ́run lọ́lọ́run lé ní kọ́ ọmọ ọjọ́ ìyẹn ò ní fọ́múlà kò ní fọ́múlà lárúbá kan wá bá nàbí ìjọ kan ó ní wà nàbí wàláì ọmọ dúdú níyàwó mi bí o kí lárúbá wá ọkùnrin àtobìnrin tí ẹ fẹ́ra wọn kọ́ wá bírú wa yìí ṣe pé yóò fẹ́ mú fúnra ọmọ rẹ̀ lọ tóòtọ́ kó bírú wa báyìí bá a ṣe dúdú yìí ànábì tí wàá fẹ́ gbọ́n tó fẹ́ sọ yé ànábì wa ní alákàmìn ibil só oníràkùnmí ó ní bẹ́ẹ̀ ni ànábì ní kí ni kọ́lọ̀ rẹ̀ ọsọ kọ́lọ̀ rẹ̀ ànábì ní sí kò sí kọ́lọ̀ míì lára rẹ̀ tó yàtọ̀ sí kọ́lọ̀ ó ní kọ́lọ̀ míì ń bẹ lára rẹ̀ níbo wá ló ti gbé wá sí wọn ló sin ràkúnmí un tí wọ́n fi bí ó ní bẹ́ẹ̀ ni ṣé kọ́lọ̀ ń bẹ lára ràkúnmí tó bí ó ní òsì ń bẹ ànábì wá níbo ló ti gbé wá ó ní báyà bàbá rẹ̀ kan lọ́lọ́ ọjọ́ ànábì lọ́mọ rẹ̀ náà jọ bàbá rẹ̀ kan ni. síbẹ̀ yẹn ni wọ́n ti mú hereditary pé èyàn lè lọ́jọ́ ọba keje náà tọ́lẹ́jẹ̀ kan náà ni. so ìwọ lọ́dẹ̀ máa bá ọba keje yìí má wulẹ̀ gbọ́kàn rẹ síbi ọ̀rọ̀ zina má ju òkun tí èsàrà rẹ̀ tọ́jú ìmọ̀ ti fẹ́ tẹ́tọ́ sílẹ̀ jù yóò rí nìkúrì ọkàn rẹ̀ ọ̀wà ní balẹ̀ gbogbo ẹ̀ ń lọ ṣe DNA ẹ̀kẹ̀kẹ̀ gbogbo àwọn tí ẹ gbégbé ara wọn lọ bí tí ẹ ti gbẹnu sí náìkì èwo lórí ire bá ọbọ bẹ̀ èwo náà ti á sọ̀rọ̀ gbèsè ayọ̀ ó tún wá di ègún láíláí fún òòràn yẹn torí ẹ ti pariwo ara wọn síta ìtí Islam sì ní ká fi sọ́ọ̀fù pírọ́blẹ́mù yẹn kọ́ la fi ń sọ́ọ̀fù ẹ̀ ilé ayé wa ń dàrú sí ẹlòmíì tí ń saburú kékeré tẹ́lẹ̀ nígbà ọba gbọ́ nílá lórí rédíò pé àti primary school èmi tiẹ̀ wá sáà wèrè kan tó ya wèrè jù mí lọ òun náà mọ kọ̀ntínú aburú rẹ̀ táburú bá ti ń fọ́n bọ́ọ̀ta aburú èjọjúmọ́ aburú ò ní jọjúmọ́ mọ̀lẹ́kà asọ́fánìsì pé ìbéèrè mẹ́rin àbí ẹlẹ́ẹ̀kejì oúnjẹ wo ni wọ́n fún wa lálejò náà ó ní ẹ̀dọ̀ ẹja ànábì lẹ́dọ̀ ẹja ni ẹja kan ni wọ́n mú ẹ̀dọ̀ rẹ̀ gbogbo màlìjà náà jẹ́ tì wọ́n lọ gbà ọgbà tá lákọ̀ọ́kọ́ náà bó ṣe wà ní ìwé àwọn náà nu ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ oúnjẹ wo làwọn mẹ́sàlì ṣe léèwọ̀ fúnra wọn ànábì ní ẹran ràkúnmí ni ànábì ọlọ́run tó lọ rán sí wọn ni à ń pè ní Israel ìyún ànábì Yakub orúkọ Yakub gan ni Israel iná fi máa sọ pé bà ní Israel so ànábì ọlọ́run tó lọ rán sí wọn Israel ìgbà tára rẹ̀ ọ̀yá àwọn mẹ́sàlì wá ní àwọn ọlọ́run òjíṣẹ́ àwọn àáfà àwọn tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó o bá sì lè fún lálàáfíà ràkúnmí láwọn láìkì jù àwọn ò ní jẹ mọ́ ìgbà ara rẹ̀ yá tán fúnra wọn náà ni wọ́n padà di ràkúnmí
síbẹ̀ tí lẹ́ẹ̀ ní jẹ́ kí ní mọ́ wọn náà kàn sọ fún àfọlọ́n lásán ni wọ́n ní ọgbà ànábì ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ ànábì ní ẹlẹ́ẹ̀kẹrin ànábì ní jùbìrìlù náà ní gbogbo àwọn tó ṣáájú mi lọ́nu mọ̀lẹ́ inú àwọn ànábì ọlọ́run jùbìrìlù náà lọ́rùn náà sí wọn iná lọ́rùn sẹ́mi náà wọ́n ní jùbìrìlù tó dá kan inú oníjà gbà Islam tó ráwọ̀ àti ẹ ti ní iṣu lẹ̀ ti pẹ́ ó ti ṣẹ̀ wá tó bá dá akọ lómi inú mọ̀lẹ́kà ni àbàgbà Islam ọlọ́run ní wà ànábì má dára rẹ̀ láàmú man kana aduwwan li Jibril fa innahu intosabi ayanu ànábì má dára ẹ̀ láàmú sọ́dọ̀ àwọn wèrè eléyìí ẹ ń bá ti jọ́ta fún Jibril gbogbo mọ̀lẹ́kà mi ọlọ́run tí mo ránṣẹ́ gbogbo mọ̀lẹ́kà ló ti takò ló jẹ́ pé inú àkìdá alikufuru bimalakin alikufuru bilijami walikufuru birosulin alikufuru bijami irusul tó o bá ti lè takò mọ̀lẹ́kà kan gbogbo mọ̀lẹ́kà tó lọ́n dá pátá lọ takò bó o bá ti lè takò òjíṣẹ́ kan alikufuru birosulin alikufuru bijami irusul gbogbo òjíṣẹ́ náà torí pé nẹ́tíwọ̀kì kan náà gbogbo wọn ọ gbọ́dọ̀ gbà kan gbọ́ kó o fi kan lẹ̀ ìncháàjì tí Jibril wà nù ìncháàjì kí ló wà ìhìá wùlìkùlù pẹ̀lú pé kó mú wáyé wáyé ẹlẹ́ẹ̀kejì Mikail bó ìtọ̀lẹ́ra wọn nù Jibril ọwọ́ àánú àdúrà tánàbí máa ń ṣe tó bá fẹ́ ṣe náfìlà lóru Allahumma Rabba Jibril wa Mikail wa Israfil fatira samawati wal ard alima al-ghaibi wash-shahada anta tahkumu bayna ibadika fima kanu fihi yakhtalifun ihdini lima ikhtalafa fihi min al-haqqi bi idnika innaka tahdi ila siratin mustaqim àdúrà tanu bí man ṣe lóru nu sallallahu alaihi wasallam àìsímáàkì ni mo ti ní máa pèlè ọkọ̀ kan fún wa Mikail lọ́kàn wọ́n lòun náà wà ní ìcháàjì iye ìcháàjì iye wo ló wà òun ló wà ní ìcháàjì rírọ̀ òjò wá sórílẹ̀ àwọn irúgbìn torí pé tójú ọ̀bà rọ̀ irúgbìn ò ní wù so ẹ rí i pé ìyáwù ló náà so òun náà fi sí ìcháàjì bóòlù òjò ṣe máa rọ̀ sórílẹ̀ òjò mélòó ni ó rọ̀ nínú ọdún kan èwo ni ó rọ̀ nínú ọdún kan gbogbo ẹ̀ pátá báwo ni àwọn irúgbìn yóò ṣe jáde sí ẹni tó wà ní ìcháàjì ẹnu ìyàn Mikail Israfil òun ló wà ní ìcháàjì fèrè fífan nígbà kálukú bá kú tán fèrè pé ẹ dìde ká jí padà ká lọ gbàwé iṣẹ́ wa ẹni tí ó fọ́n ẹni tó wà ní ìcháàjì ẹnu ó di mọ̀lẹ́kà mẹ́rin tó lọ ń dákọ̀ fún abáyé ẹlẹ́ẹ̀kẹrin inú àwọn mọ̀lẹ́kà tórúkọ rẹ̀ wà ó ní Ridwan níbo lòun mójú tó òun ló wà ní ìcháàjì àlìjánnà níbo ló wà so mọ̀lẹ́kà tó wà ní ìcháàjì àlìjánnà Ridwan ni so òun lọ́lọ́run fi sọ àlìjánnà Ànábì sallallahu alaihi wasallam ohun tó ọjọ́ ìgbéra ìkàmọ́ wọ́n tilẹ̀kùn àlìjánnà pa mọ̀lẹ́kà tọ́lọ́run fi sọ àlìjánnà tí ń jẹ́ Ridwan ìgbà tó ń bá kànlẹ̀kùn yóò máa sọ pé tánu òun mọ̀ ní ana Muhammad yóò máa dóun lóhùn wípé bíkà umiritu ìwọ ni ẹ ti pa mí láṣẹ yìí pé Allah àfùtá àhúlẹ̀ ahàdé ń kọ̀ bùlákà pé ń gbọ́dọ̀ sílẹ̀kùn ìfẹ́ dá kan ṣáájú rẹ̀ orúkọ ẹni tó wà ní ìcháàjì àlìjánnà nù màláíkà tó wà ní ìcháàjì iná òní Malik kí mo pé inú Suratu Zukhruf kọ́ni Ọlọ́run ní wà náà dá ó yá Máàlíkù nígbà táwọn ọmọ náà bá wọ náà tán tíyàwó à ń jẹ wọ́n bẹ̀ Ọlọ́run má jẹ́ á wọ náà o Ọlọ́run má jẹ́ á wọ náà o tíyà táwọn wí lágbára wọ́n wàá pariwo wà náà dá ó yá Máàlíkù wọ́n wàá pariwo pé Malik màláíkà tó wà ní ìcháàjì náà nù liyaqdi alayna rabbuka
sọ pé kọ́ lọ́wọ́ pa wá. Sẹ́rí àárín ìgbà tí wọ́n request yẹn màláíkà tí ń jẹ́ Málíkù yẹn òun ọmọ wọ̀ báyìí kò ní dáhùn. Jọ́ọ́ báni sọ fọ́lọ́ kọ́ pa wá kò ní dáhùn. Ọlọ́run yóò sọ pé qala innakum makisun. Nígbà tí ó bá wá fèsì yóò sọ fún ẹ máa gbọ́ Abdullah ibn Abbas ó láàárín ìgbà tí wọ́n request sígbà tí màláíkà náà yẹn tí ń jẹ́ Málíkù yẹn ó dáhùn padà 1000 years ní mẹ́mẹ́. 1000 years gbogbo mẹ́sìn pariwo kàn wọ́n báyìí. Nígbà tí ó bá wá fèsì padà kò wá ní rojọ́ yóò wá sí bí ológun sọ́jà innakum makisun. Ọlọ́run níbẹ̀ lẹ́ẹ̀mọ́ gbé o ó dá lè padà nù kò rojọ́ mọ́. Ó wá kù àwọn màláíkà kan àwọn tí ẹ dákọ̀ fún àánú tá nígbàgbọ́ ń bẹ̀ a ti mọ̀ pé ẹni tọ́lọ́run ló wà ní ìjáàjì. Ilé mi jẹ́ pé nígbà tí Ọlọ́run sọ yí pé màláíkà ti ń ṣọ́ná ẹ bá gbọ́ àwọn kan ń bẹ tí ń ṣọ́ná kò dákọ̀ wọn. Ọláwọn ẹ̀yẹn ni bíi security inú ọ̀nà àléhà tí àtàṣà Ọlọ́run ní 19 ni wọ́n. 19 yẹn Ọlọ́run wá ní wà nẹ́bí wàláhì mọ́kàndá kò nǹkan wọn ni kí ilé bá fi dá fìtínà lẹ̀. Torí pé máa nẹ́bí adáwọn mi ọmọ ronú pé màláíkà 19 tá a bá bú wọn nìyẹn 19 bí n bá fẹ́ nìkan sọ́bẹ̀ kọ́sẹ́ tó lè lọ. Ọlọ́run ní ṣùgbọ́n nǹkan tí mo dá kan níyẹ ìstáìkínà lẹ́dínà kó lè bá jẹ́ pé ọkà àwọn olùgbàgbọ́ òdodo ìmánì tí wọ́n tó wá dúró sí pé Ọlọ́run ìyanu náà pọ̀ màláíkà 19 ó ti pọ̀ jù. Àwọn kan fi ìmánì gbà pé kí ni ti pọ̀ jù 19 kí ló dé. Làwọn àbá fi sọ yí pé bismillahir rahmanir rahim tẹ́rù bá máa ń ṣe gbogbo ìgbà Ọlọ́run ó là kúrò níbi ìyà aná kí ló dé torí àràfi 19 ló gbé bismillah dùn. Àràfi tó gbé bismillah dùn sẹ́ àràfi 19 ni. Àfáà wa tí a ń ṣe mafatihul ghaib at-tafsir al-kabir Fahru Razi ó kọ tafsiri wọn ni mafatihul ghaib nígbà wọn ṣe tafsiri bismillah ó ní ọmọrọ̀ yẹn wá. Kí là ń sọ lọ ẹni tí ń sọ́nà Málíkù ló kọ rẹ̀ ìyẹn bá ó wá kó màláíkà méjì kan Rọ̀kíbù àti Àtíd. Ọlọ́run ní wa ma yalfadhu min qawlin illa ladayhi Rọ̀kíbùn Àtíd. Ẹnì kò ní sọ̀rọ̀ kan jáde lẹ́nu báyìí àfi kí màláíkà méjì ń tọ́wọ́ lápá ọ̀tún tọ́lọ́ ń fún ẹnì kọ̀ọ̀kan wa òǹkà màláíkà ó ju ọmọ ànábì Ádámù lọ ẹ̀dá màláíkà jù wá lọ. Tá a bá fẹ́ gbà àwọn ẹ̀rí ní ọwọ́ náà àdìsí ìyàwó Aisha tí mama Muhammadu gbà wá ànábì ní atọ́tì sàmà ẹ bá ní sọ́mọ́ àti ń bọ̀ pé kí wọ́n má pariwo débì lọ sọ́mọ́ kí wọ́n dákẹ́ tọ́rọ àlùmẹ́kì lónìí. Atọ́tì sàmà ṣe kí ni o ànábì ní ń gbin tí bá ní nǹkan ń gbin tí ó máa rọ́ pé sọ́mà ń rọ́ kẹ̀ tó ti báyìí sọ́mà ń rọ́ látara ẹrù tọ́pọ̀ lórí sánmà wọn á rọ́ kẹ̀ ọfà lódì ni sánmà ń rọ́ kẹ̀kẹ̀kẹ̀ ànábì wa ní ọlẹ́tọ̀ kọ́ máa rọ́ kí ló dé torí pé kò sí ààyè kankan tó gba ìka mẹ́rin nínú sánmà kò sí ààyè tó gba ìka mẹ́rin báyìí nínú sánmà àyàfi kó jẹ́ pé màláíkà kan ti wà ń bẹ̀ imma raki'un aw sajidun. Tí gbọ́ mi yé lè rí àyè gbé ka mẹ́rin ilẹ̀ báyìí nínú sánmà àfi kí màláíkà kan ti wà ń bẹ̀ imma raki'un jókòó wà bákìrì yẹn imma raki'un aw sajidun tí ó bá rùkú yóò forí balẹ̀. Sánmà táwa ń sọ sánmà kìíní sí sánmà kejì 500 years ni fẹ́sí tó bá lè sáré ìkejì sí kẹta 500 years bó ṣe wọ́n náà àdísì Tírímìsì ìkẹta sí kẹrin ìkẹrin sí karùn bó ṣe rínú o sánmà ju gbogbo ayé lọ o kó wá mọ̀ sáàyè ìyẹn tí ọkọ̀ jí ó yá pé
sánmà yìí ti rún ó ń dún atọ́t amza tọ́ atọ́t sàmà ń gbin kìn ìyẹn bá bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ Baitul Mamur 500,000 màláíkà oní máa ń wọbẹ̀ lójúmọ́ ànábì dẹ́ ní ẹni tó bá wọbẹ̀ lójúmọ́ yẹn 500,000 yẹn tá yóò fi parẹ́ wọn ọ̀tẹ̀bẹ̀ mọ́ táwọn bá ti wọbẹ̀ kì í sáwọn ni wọ́n tó padà wọbẹ̀ mọ́ láyéláyé tá a bá wá mọ gbogbo eléyìn tẹ́ ẹ̀ bá tiẹ̀ mọ gbogbo àwọn màláíkà ọwọ́ pé ọmọ ànábì ádámà ní màláíkà méjì ó fi hàn pé téèyàn bá jẹ́ 10 màláíkà ó jẹ́ 20 àbí ọlọ́ni rọ̀kìgbà àti ètò wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti ètò wà lẹ́gbẹ̀ẹ́ òsì ọ̀dà akọ wọn kí làwọn ń ṣe wọ́n wà ní ìcháàjì wọn máa kọ̀ nǹkan lẹ̀ ó ṣe dáadáa tẹ̀gbẹ́ ọ̀tún ọkọ̀ ọ̀sàbúrú tẹ̀gbẹ́ òsì ọkọ̀ inú àwọn màláíkà tọ́lọ́ ń dá akọ fún wa tàbí tá a rẹ́rìí rẹ̀ tí máa ń sọ pọ́lọ́ ń dá akọ arínú àwọn àfáà tí wọ́n fẹ́ takò tí mo sọ yìí wọ́n ní sókọ màláíkà sínú àbí wọ́n kà mú ròyìn wọn wá òun náà ni munkar wa nakir wọ́n ní because munkaru yẹn sókọ màláíkà náà sínú ntẹ́mi ó rí kì í sókọ pé ó kọ yẹn ọdẹ́rùbà yẹn munkaru ntẹ́yìn ó rí tínú rẹ̀ ò ní dùn torí ibi tí a ń fi hàn sí náà ni ó kọ wọn náà nù àwọn ní ọyọ sọmọ ànábì ádámà nínú sàárè tí a bá ti gbé òkú nínú sàárè tán wọ́n wá jí òkú padà gbogbo ní tí wọ́n ń sọ̀rọ̀ lórí social media tí a lẹ́nìkan ọlọ́sùn nínú sàárè ẹnìkan ni wọ́n á ń gbé kámẹ́rà ọwọ́ àrí bẹ́ẹ̀ ṣe ń fi àjòkún ẹ̀jẹ̀ tá sí la wọ́n fẹ́ báyé yín jẹ́ ni o báwọn mẹ̀lẹ́kà ṣe ń nẹni yẹn òun sì wà ń bẹ́ àbí ó sì wọnú sàárè wọn wà nù òun nígbà tí ànábì fẹ́ nígbà táwọn àfà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ mẹ̀lẹ́kà fún wa wọ́n ní alamun goibiyun àgbáyé kan ni wọ́n tó jẹ́ nǹkan kọ̀kọ̀ gbogbo ẹni tí ń sọ pé òun bá mẹ̀lẹ́kà ṣe mítìn bá ńlá òpùrọ́ ni. ànábì ní láólá ńlá tàtàdà fánù tí ìbá ṣe pẹ́ nífẹ̀ẹ́ máa ṣera yín mọ́ ìyìnbá bá yín bẹ lọ́hùn kẹ́ ẹ máa mọ tí ń ṣẹlẹ̀ sókù nù sàárè. ṣùgbọ́n yà tí ó máa ṣẹlẹ̀ sókù nù sàárè ànábì ní gbogbo ń tọ́lọ̀ ń dá pátá ní ó máa gbọ́ ìlàlẹ̀ insu wàlìjìn lẹ́yìn èèyàn àtàlìjànú nìkan ni ò ní mọ̀ wàlà òsèmí àtà làṣàn ìkọta tí wọ́n bá sì lè fetí wọn gbọ́ ni ibi tí wọ́n ti gbọ́ náà wọ́n ò ti gan pa etí yẹn ò lè gbọ́ èèrà ọ̀dẹ̀ gbọ́ kò ní í gan wọ́n sì yọ èèrà bíi 100 nínú etí kan etí tiwa èèrà náà sì tún wá létí etí rẹ̀ wọ́n fọ́n ṣẹ̀dú tọmọ ànábì ádámà lọ lábalábẹ́ kò yé wa ṣé ń gbọ́ mi nínú àwọn tó dákọ̀ fún àánú àwọn mẹ̀lẹ́kà tó lọ́n dákọ̀ fún àánú ní tó sì wá sí lórí báyìí kò sí mi tó lọ́n dákọ̀ fún àmọ́ ẹlòmíràn máa bèèrè pé ó sì kú bọ̀dá kan nínú mẹ̀lẹ́kà kí ló kọ rẹ̀ àsàrà ìlú wàláhì kò sí mẹ̀lẹ́kà kankan tí ń já sàrà ìlú ṣe ẹ̀ tó gbọ́ báyìí ọlọ́run ọ̀dákọ rẹ̀ àdéhìsì kẹ́kọ̀ọ́ ọ̀dákọ rẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì àwọn ẹ̀hànà tí bá ti ń dákọ ọmọ Ísírẹ́lì àkàràkùnlà àyàkùnlà àrùnkùnlà àkàràkùnlà àwọn ni wọ́n wá jáde kì í sókọ mẹ̀lẹ́kà wọn o ìtọ́lọ̀ ń sọ fún anú àlùkùránì ní pé kúlì yàtàwàfáàkùn mọ́lákùlì mọ́tì lẹ́dí wúkìlà bíkùn ìwọ ànábì máa sọ fún wa wípé mọ́lákùlì mọ́tì lọ́rọ̀ ń pè sí ọba tó dá nǹkan rẹ̀ kò mọ́ kọ rẹ̀ àbí nígbà ọba tó dá nǹkan rẹ̀ ọ̀dà kọ náà ń kàlíwò lẹ́yìn fi wó kọ jáde ànábì fẹ́ tú àyà kọ̀sọ́ ọkọ̀ kankan fún ẹ̀yìn wá ní àsàrà ìlú ni o sẹ́ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tí bá ti ń lùlù bá àwọn mẹ́sẹ́lì ní ẹ máa ń hun àwọn èèyàn náà á wò pé ní tó sì jẹ́ wọ́n ohun ni pé Jubril Mikael Israfil Asarail àwọn mẹ́sẹ́lì wọ́n ya wèrè bíi ẹ̀ẹ̀mọ̀ wọ́n ni
ọba tó dá wọn gán confirm pé ẹ̀hànà ni wọ́n ọlọ́run gẹ́ sọ pé ẹ̀hànà ni wọ́n nígbà wọn fẹ́ máa dànàbí láàmú pọ̀ ọlọ́run tàṣírí wọn kà ànábì má darẹ̀ láàmú wéré gidi làwọn eléyìí. So kò sí mọ̀lẹ́ka nǹkan tí ń já sára ìlú àdìsí kankan ò gbé wá láyé kí ló kọ rẹ̀ náà malakul maut ìtí Kùránì bá gbé wá ń lọ gbọ́dọ̀ gbé wá. So àwọn tọ́lọ̀ ń dá akọ fún àánú á gbà wọ́n gbọ́ ìkànnù mẹ́ta tí mo lágbàgbọ́ ni mo ti ṣàlàyé o ká máa mọ̀lẹ́ka pẹ̀lú ọkọ wọn èyí tí a bá dá akọ wọn fún akágbà bẹ́ẹ̀ èyí tí wọn ò bá dá akọ rẹ̀ mọ́ wá káàkiri. sẹ́wọ̀n kan tún ní àwọn hamalatul arish àwọn tí ń gbé aríṣù ọlọ́run lọ́wọ́ àwọn tí ń gbé ti ọlọ́run lọ́wọ́ 6 ni wọ́n báyìí láyé tó bá dijọ́ ìgbà kíámà ọlọ́run ó tún fi 2 kún tí wọ́n di 8 ọlọ́run ní wọ̀yámílù aríṣà rọ̀bíkà àbí wàtámílù ni sí wọ̀yámílù ni ẹ má jẹ́ ọ̀rọ̀ Kùránì o sí wọ̀yámílù ni wọ̀yámílù aríṣà rọ̀bíkà fawqahum yawma idhin samaniya yawma idhin ọlọ́run dá akọ 6 sì ni wọ́n láyé báyìí tó bá jọ̀gà ìkàmọ́ yóò wá fi 2 kún wọn. Ó yé báyìí kò wá sádìsì kẹ́kẹ́ tó dákọ 6 kò sáyà Kùránì kẹ́kẹ́ tó dákọ 6 àwọn mẹ́sẹ́lì náà wọ́n gbọ́ jáde ariwa bíílà sàdádà bá bíílà kìnnìkà àdádà bíílà útúbà yàsítẹ́ mọ́ ń kà ó kọ wọn náà kọ àwọn amúlẹ́tùlẹ̀ àrísì ni wà láìpò èso kọ wọn tọ́lá nàbí ọ̀mọ́ ìmọ̀tá nàbí ọ̀wà mọ́ gbogbo ẹrù tó bá ti kọjá àpàkọ́ ilẹ̀ ní bọ́ o. Àwọn èèyàn tó wá máa pè sàdádà bá bíílà sáńdà bíílà àríwá bá bíílà sáádà kò sí tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀. Àwọn amúlẹ́tùlẹ̀ àríṣì yìí inú gbàgbọ́ tá ní ni pé iṣẹ́ tó lọ ń bẹ̀ wọ́n tí a kè mo ti ń dọ́gbọ́n sọ iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan lẹ́yìn okọ mo ti kó 2 papọ̀ iṣẹ́ tó lọ ń bẹ̀ wọ́n yẹn ọlọ́run ò ní bùkátà sí wọn kò sí ẹnì kankan tó lọ ní bùkátà sínú ẹ̀dá rẹ̀ pé ẹ mọ̀ pé àwọn amúlẹ́tùlẹ̀ àríṣì ọlọ́run ọba ti jábọ́ lórí ìtẹ́ àwọn ni wọ́n dìtẹ̀ mú àwọn àfáàní tẹ́ fi mà ìjọ ọlọ́run pàṣẹ fáwọn mọ̀lẹ́ká wọn forí balẹ̀ fún ádámà ọlọ́run ní fasajada lil malaikatu kulluhum ajma'un gbogbo wọn pátá ni wọ́n forí balẹ̀ ọkọ̀ sẹ́kù kanú wọn o àwọn àfáàní amálátùlẹ̀ àríṣì náà forí balẹ̀ ńjọ́ náà ọlọ́run ọ̀dẹ̀ jábọ́ àbẹ́yàn tó wọn forí balẹ̀ kò tún gbé tẹ̀ lọ. Kò yé fasajada lil malaika kulluhum ajma'un ó fi hàn yìí pé ọlọ́run fi wọ́n ṣọ̀ṣọ́ ni kì í ṣe ti bùkátà. Bí ẹjọ́ àríṣù ọlọ́run dúró pẹ̀lú kún fáyà kúnnù ni ìntí ń sọ́nà bí wọ́n ò sí ń bẹ̀ kò sẹ́ni ẹ̀kẹ́ tí ó lọ wọ́n lọ́lọ́run ó mú ọ Yorùbá ní ìwà ń wẹ̀yìn sọ́jọba tí máa ń lé ní kó tó mú ni. So ọlọ́run ò ní bùkátà ṣẹ̀dá rẹ̀ kẹ́kẹ́ tó bá jẹ́ pé ìjọsìn ni àwọn mẹ̀lẹ́kà tó wà lórí rùkú sí ẹ̀fìdàlìkì àmọ́ ọlọ́run rùkú náà wọ́n wà wọn ò gbórí òkè àwọn tó wà lórí ìforíkalẹ̀ wọn ò gbórí òkè. So kí wá ní ìjọsìn ọmọ ànábí Ádámù tí ó wà jọ ọlọ́run lójú káwá bọ́ síbi tí àgbẹ̀mọ́ ti sọ́sẹ́ wọn mọ́lá á gbà wọ́n pẹ̀lú iṣẹ́ wọn ẹ gbọ́dọ̀ kórìíra ẹnì kankan pẹ̀lú àyà tí mo ti kà ẹ ń bá ẹ lè kórìíra Jùbìrìl ọlọ́run ní fa inna Allaha aduwwun lil kafirin tó ọba ti lè kórìíra Jùbìrìl nínú Suratul Baqara gbogbo mẹ̀lẹ́ká òkú rẹ̀ ló ti kórìíra gbogbo kórìíra Israfil ọlọ́run wá ní èmi ọlọ́run ọ̀tá ni mo jẹ́ fún gbogbo kèfèrí ó fi hàn pé tó ọba ilé gba mẹ̀lẹ́ká gbọ́ kèfèrí ni ọ́ ibi tí ó kú mo ti jáde tó bá ní kò sí ti ń jẹ́ mẹ̀lẹ́ká kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ àbọ̀ ọba ní ọmọ obìnrin ọlọ́run ni wọ́n ṣe àpá Yahudi sọ bẹ́ẹ̀ wọ́n láwọn ọmọ obìnrin ọlọ́run náà mẹ̀lẹ́ká lọ́lọ́run sọ yí pé ọlọ́run ní awa man yunasha'u filihiliyati wa huwa fil khisami ghayru mubin tẹ́ bá tiẹ̀ fẹ́ fi nǹkan ti sí lọ́dọ̀ ìfẹ́ túbẹ̀ ń tán ṣùgbọ́n ẹja fi kẹ́kọ̀ọ́ ọlọ́run ní obìnrin wá fi ń ti sẹ́mi lọ́dọ̀ ẹn tó jẹ pé sẹ́ẹ̀mà àwọn obìnrin ọlọ́run ní ọ̀ṣọ́ ni wọ́n fi ń gbéra ìǹdá wọn pé
tí wọn ò bá fi ọ̀ṣọ́ gbéra tí omi bá wà ní ọmọlúwàbí báyìí èyí ó rí i pé ẹ̀dá yẹn ò pé mékọ̀ọ̀pù lọ́sọ́ dì bẹ́ẹ̀ pákéjì lọ́sọ́ dì bẹ́ẹ̀. níjọ́ tí màá tó mọ pàtàkì àyànsí ìgbà tá a wà ní skul lẹ́sà òkè àwọn ọlọ́kadà kan máa ń ṣe nǹkan fún wa wọ́n kàn gbé information bú kan jáde nígbà náà pé wọ́n ti change timetable àwa tá a ti níṣẹ́ ọ̀sán tá a ti wà nínú kínní ní mo bí information yóò ṣe dé eré burúkú kálukú di girigirigiri pé wọ́n níṣẹ́ àárọ̀ ní ó nǹkan kálukú wà níjọ́ náà iṣẹ́ ọ̀sán la wá ní àsáwọn ọlọ́kadà fi máa ń pawó ni ní kálukú ẹlòmíì wọ bàtà slippers kẹ̀kẹ́ eré la bá wọnú campus kàràkàrà gbogbo àti pàdé so kálukú wa ń lọ ní timetable pé ok wọ́n lẹ iṣẹ́ àárọ̀ báyìí àwa lọ dúkà di kinní pé because wọ́n lè change ẹ̀gbà míì wọ́n sọ sí ọ̀sán di kinní tòótọ́ àwa lọ kálukú wa dún níbi tí wọ́n lẹ kinní sí pé wọ́n kọ̀ fífà jáde tí wọ́n kàn sọ pé ọ̀lù báyìí àwọn tó fọ́ ọ̀lù bẹ́ẹ̀ ni lọ́wọ́ jẹ́ yí pé kì í ṣe ti kíláàsì wa àṣìṣe ọ̀sán náà lání gbogbo ọmọ kíláàsì wa àwọn tọ́jú ọmọ Christian nù wọn nígbà tí ojú wa ti dá ti kálukú tí a fẹ́ máa lọ ilé padà mo ní lọ́lá yèé mo ní olúwa o ṣé kí bó ṣe rí lẹ́nu ẹ̀ lọ ga báyìí láì ó tí ì fọnú ni wọ́n wá rí mo ní yé àṣẹ mẹ́kọ̀ọ̀pù lẹ́mí ń gbéra tó lẹ́lò míì bóyá ojú oorun ló ti jí wá ẹnu wa ga báyìí bí ọmọ tó ń rí tínú ẹ̀ ń dùn nítorí ọmọ ronú sí náà pẹ̀lú ẹ̀ ni pé ṣàìtàn ànábì sọ pé tóbi bá jáde ìstẹ̀ṣọ́rọ́fà ṣàìtàn èso wà yóò jẹ́ supervisor rẹ̀ òní ọ̀wà za ìyáná rẹ̀ tó wá sàwùsù bílẹ̀ tó ṣàlùwàrà tó bá tún wò padà ọ̀ padà rí pé ẹnu ẹ ti wọ́ ẹgbẹ́ kan. àwọn màláíkà àwọn kan lóbìnrin ọlọ́run ni wọ́n ọmọbìnrin ọlọ́run fi ní ẹ̀ẹ̀mọ̀ wọn ara yín o so a gbà wọ́n gbọ́ pé ẹ̀dá ọlọ́run ni wọ́n bákan náà ìròyìn wọn ànábì ìròyìn àwọn kan fún wa sallallahu alaihi wasallam tí a pè ní iléeké àdánwò nínú àwọn iléeké àdánwò àwọn ọmọ iléeké kan bẹ tí a ń jáde tí alánàbí ò ti ẹ̀rí mọ́lẹ̀ kárì àwọn àfa àwọn ọmọ bẹ́ẹ̀ ti jáde o olùsí ara wọn ò ní sọ̀rọ̀ títọ́ ipá àwọn ọmọ kí wọn tí wọ́n bá ń kí ìbàjẹ́ tó wà nílẹ̀ Yorùbá ọ̀dọ̀ àwọn ọmọ kí wọn ó kì kàn ọ̀rọ̀ sọkúsọ orí social media ọ̀dọ̀ àwọn ọmọ kí wọn ó kì kàn ìròyìn rẹ̀ ànábì lóhùn rí màláíkà Jibril sallallahu alaihi wasallam nídìí Gisidatil Muntaha ànábì ní 700 ìyẹ́ ìlóní níbo lọ́n ṣe dá gẹ́gẹ́ kódà ànábì ń sọ wípé nígbà tó ń rí àwọn hamlatul arshi ìkẹ́nu wọn ànábì ní ma bayna shahmati udnihi wa atikihi masiratu sabu'umia ìrìn àjò téèyàn ó fi 700 years rìn ìní ń bẹ níbi ẹran ìsàlẹ̀ tí màláíkà míì síbi èjìká rẹ̀ báyìí distance ti ń bẹ ń bẹ wàláì ọ̀rọ̀ Ọlọ́run kọjá kọ́ ọmọ kàyáfà rẹ̀ pé àbíbò ni ó ṣe rí torí kì í ṣerú agbẹ́rin tọ̀dọ̀ tiwa. àwọn màláíkà lágbára àti yíra padà sí ọmọ ànábì Ádámù ṣùgbọ́n màláíkà yíra padà sí ẹranko àwọn àǹjẹ̀nù máa ń yíra padà sí èèyàn wọn a sì máa ń yíra padà sí ẹranko tí màláíkà bá sì yíra padà sí èèyàn ẹ lè fi sùtá ṣe táǹjẹ̀nù bá yíra padà sí èèyàn àwọn bá yíra padà sí ẹranko ẹ lè fi sùtá ṣe ṣùgbọ́n lè yíwọ́ àmọ́ tí màláíkà yóò tiẹ̀ yíwọ́ yóò yí sẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀. ńjọ́ tí Ọlọ́run fẹ́ jẹ́ kí wọ́n pa kí lórúkọ rẹ̀ àwọn èèyàn náà bí Lútù run ṣe mọ̀ pé àwọn tó wá àwòrán èèyàn wọn wá ṣùgbọ́n Lútù ti rí wọn pọ́wọ́n ànábì Ọlọ́run lélẹ̀ àwọn màláíkà àwòrán èèyàn wọn sì gbé wá Lútù ti rí wọn pé àwọn kìíní rè ànábì Ibrahim gan ọmọ wọn torí wọn yàdọ̀ nǹkan méjì wọn bá wa wọn móríire wá orílẹ̀ ìjọ náà wọ́n sì mórí ibú wa iṣẹ́ méjì wọn wá ṣe wọn wá fún ànábì Ibrahim ro dùnú pé yóò bímọ wọn kọ fẹsẹ̀ ìró dùnú wọn kọ lọ fún Ibrahim ṣùgbọ́n gbà sára ẹni tí wọ́n wá wọn kàn wọ́n wà àlejò ebi ń pa wá àwa bá Ibrahim lálejò jẹ́
wọ́n bá Ibrahim láre ìyàwó tí ń sáré lọ dáná wọ́n gbóúnjẹ kalẹ̀ so ànábì Ibrahim sọ pé ẹ má tiẹ̀ tí ì sọ kankan oúnjẹ ọmọ kẹmọ́lẹ̀ ìka ni wọ́n bí ṣe ń tí ń jẹsẹ̀ ló ń jẹ́ ń padà ẹ̀yìn ànábì Ibrahim fura pé àwọn eléyìí ṣe ó ti yé ni báyìí wọ́n ṣe wà yé báyìí gẹ́gẹ́ ni ké àwọn so ní wọ́n á ní wọ Ibrahim afẹ́ fún ọ ní ròdùnú ni ṣùgbọ́n à ń lọ ọ̀dọ̀ Lútù náà tá a fẹ́ lọ pa àwọn èèyàn rẹ̀ kíní kan mọ́ wọ̀rí ìwọ òbí ma wọ́n fún onírò tiẹ̀ tán so ìyàwó náà ń gbọ́nú lé so wọ́n kú wọ́n dọ́dọ̀ Lútù wọ́n jọ ń sọ̀rọ̀ ìyàwó bú tọ́lọ́ ń sọ yí pé fàkọ́nátàwù mọ́ àtìyàwó Lútù àtìyàwó Núhù wọ́n èé so ní zìnà o kìyànà ni wọ́n ṣe ni pé wọn ò bọ́kọ wọn kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ àwọn ní ń fa kò sánà bí Ọlọ́run tó fóun sì náà kankan o kìyànà yẹn kìyànà pé wọn ò kún ọkọ wọn lọ́wọ́ wọn ọkọ ń tanná wọn ń pa àwọn ìyàwó Lútù ló ti wá lọ fún àwọn aráàlú pé tẹ́ ẹ bá ti lè rí èéfín iná nù lé wa lẹ́yìn ìkùlé báyìí àwọn ọkùnrin ti dénú torí pé àwọn ọkùnrin bọ́kùnrin sùn ni so báwọn èèyàn ṣe ya dénú pé ẹ wá máa wo fìtínà Ọlọ́run ọba àlékè ọlá tí bá fẹ́ gbàdẹ̀wò dé ọmọ bí ṣe máa ń gbé dé kìkìdá ọmọ obìnrin ànábì Lútù bí òun ló bí mo bí jọ ẹ̀ àwọn èèyàn Lútù tó wá ya dé so wọ́n wá ńgbà wọ́n dé wọ́n lóúnjẹ ti wà ìyàwó ogún náà rò pé wọ́n oúnjẹ kí ni Lútù wá ń sọ yí pé síbẹ̀ mọ̀ pé ọ̀fìlẹ̀ má kàn kankan síbẹ̀ mọ̀ pé mo lọ́mọ obìnrin in tó bá wù yín nù wọn náwó sí ẹ̀fẹ̀ kìnìún sọ̀rọ̀ tí máa ń ta wá ni Lútù wá ń sòkè àpèrè lẹ́yìn kínní yìí àwọn tó dúró yí àmàlẹ́kà ni ẹ má alẹ́ ìsàmì ń kun rọ́jùlù rọ̀ sí sí ọ̀sẹ̀ tó gbẹnu yín ni ṣé ẹ̀rí náà ni kò yé nísàwọn ká ṣé kò sẹ́ wọ́n ní kíni Lútù wá ń wò pé wọ́n mọ̀ tún sáwọn ẹni léṣe wọ́n mọ̀ bá wọn sùn àmàlẹ́kà ní Lútù sórí àwa Ọlọ́run lọ́rùn àwa wàláì bí wọ́n lo 1 million years ibi tí wọ́n dùn òun ò lè lọ́dọ̀ wa bí wọ́n lo 1 million years tí wọ́n náà fẹ́ faburú kàn wá ibi tí wọ́n máa dúró sínú wọn á kó ibi tí ẹ wà ìdí inú táìfì mọ̀ yìí pé àwọn màláíkà tí wọ́n bá yíra padà séèyàn aburú kankan ò lè ṣe wọ́n kò tí ì yé wa ṣùgbọ́n àlìjẹ̀nu tó bá yíra padà séèyàn wọ́n lè dè mọ́lẹ̀ sáwàlìsà mo rò pé yé wa a sì fún alẹ́rìí rẹ̀ bí mọ̀lẹ́kà bẹ́ẹ̀ ṣe wá wọ Lútù fi wọ́n lẹ̀ bí ẹ̀ ṣe wá náà wọ́n ó ṣe wà àwọn mọ̀lẹ́kà nù o mọ̀lẹ́kà èsì ìdẹranko àlùjànnú ní máa ń dẹranko nígbà tí Júbìrìlù fẹ́ wá báyàwó Maryam ṣe àkọ́mọ́ lóun náà wà ní ìcháàjì mímú ìyè wá tó wá yọ sí ìyá Maryam nínú ilé ibi tó wà nínú yàrá ibi tó dá wà tó yọ sí lójijì Ọlọ́run fatama salalaha basharan sawiyan sẹ́wọ̀n kí Maryam wò ké níbo lọkùnrin já wọlé ń bì àwòrán èèyàn ló gbé wá ṣùgbọ́n ẹ máa gbọ́ tá a bá ní nǹkan ò lè ṣẹlẹ̀ sí màláíkà pé èèyàn ò lè pa wọ́n ṣùgbọ́n tí máa ń ṣẹlẹ̀ sọ́mọ ànábì Ádámù lè ṣẹlẹ̀ sí wọn láwọn nǹkan kankan máa clear rẹ o so bóun ṣe yọ sí Maryam sọ pé inni a'udhu birahmani minka in kunta taqiyya Jibril wò pé òun tí làwà ní sẹ́wọ̀n pé àdúrà tó ṣe tó wá jẹ́ pé ní tí ó ṣe láburú ni wàláì yóò gbiná ni ṣùgbọ́n eléyìí wá ké tìláwà ni wò bí àṣà bàbá wa Alhaji Akíndélé kọ́lọ̀ ń kọ́ba ní lọ́rọ̀ ẹ̀mí wọn kọ́ba ní fún alálàáfíà ara dáadáa ká tó lè gbádùn wọn dáadáa sí i wọ́n sọ̀rọ̀ kẹ́tíkẹ́tíkẹ́ ní tẹ̀fsírì wọn lọ́dún náà ọ̀rọ̀ 90 lọ̀rọ̀ tí màá sọ wọ́n ní àjẹnú kan sọ fáwọn pé nígbà táwọn sọ pé téèyàn bá ti ṣe àsìkárù àjẹnú ní báyàn jẹun wọ́n ní àjẹnú lọ́kọ̀ àwọn ń kéwù kan kọ́ sọ fáwọn pé ó sì ń tan ara rẹ̀ yí sá nígbàlá nàbí tí wọ́n bá ń fọ́ pé tó bá sàtìkárù àjẹnú ò ní bọ́ jẹ́ wọ́n náà ní àdísì ń bẹ́ ọ̀dùkẹ́ báyà lọ́ọ̀ka sọ́ọ̀mù pé ànàbí ò lè dákọ jínú láyé pé ṣàìtọ́n ànàbí ọ̀dà akọ pé ìyàtọ̀ ń bẹ láàrin jínú àti ṣàìtọ́n àwọn tó bá jẹ́ kèfèrí inú àwọn ni ṣàìtọ́n jínú yẹn lè kó kèfèrí àti mùsùlùmí sínú pé tó bá ṣe bísímìláì mùsùlùmí lóun ọmọ ìyá rẹ bígbà tó tìlà ọ́ làṣẹ ni àwọn ọ̀dọ́ jẹun ní
àbí ṣé àwùsùnmílẹ̀ sọ́wọ́ wà ní mùsùlùmí náà nígbà tó wòye sẹ́ni èṣù ṣùgbọ́n tó bá jẹ́ ní ibú náà àwọn ṣàyàtìnù ni wọ́n máa ń pè wọ́n àwọn ṣàyàtìnù wọ́n ní alájí sani àwọn alọ́nka ọgbà àdìsọ ní sẹ́mi àwọn rí i pé lóòótọ́ àràbí ọ̀dà akọjí nù ọ̀tán rẹ̀ ni o bó ṣe ń ṣe bísímìlà lónà ń ṣe bísímìlà kọ́ lọ́mọ tó ti róúnjẹ tí màá jẹ ní ṣùgbọ́n máa mú kèfèrí lóúnjẹ rẹ jẹ́ wọ àwọn gbèrè nù wọn so ẹ̀rí kéjù bí lùgbàwò rẹ̀ èèyàn wò wá àwọn mọ̀lẹ́kà lè change sí èèyàn àti rẹ́ẹ̀rí rẹ̀ àdéhìsì kan bẹnu sọ Bukhari tí ń dá wà lálẹ́ tó jẹ́ pé àwọn ọ̀tá Buhari tí kéwọn ò múnádóko tí a ń fi sọ pé ẹ̀yin náà máa wo nǹkan àdéhìsì yẹn wà ń bẹ lóòótọ́ ṣùgbọ́n kéwọn ni ọ̀yá àwọn tí wọ́n fẹ́ tako Buhari níbi tí ẹ ti ní ká máa pàdé ìṣẹ̀lẹ̀ pé ẹ mọ́ àwọn àdéhìsì kan bẹ ọ́ takulaka wàláì kò sí ní takulaka ẹni súnà ìwọ ni kéèrè ọ̀tọ̀ náà dárìn kí làdéhìsì náà malakuli maut sẹ́kẹ̀ mọ́ ní èsì tí ń jẹ́ sára ìlú malakuli maut ó yọ sí ànàbí Musa kan gba etí ẹ̀ ni ojú rẹ̀ sì fọ́ ìyẹn làwọn ọ̀tá súnà ní kí ẹ̀yin náà mọ̀ wò Buhari kọ̀ọ̀kọ̀ kúkọ́ lẹ̀ wọ́n wò kébò lè yóò ṣe fọ́ mọ̀lẹ́ká kú létí mọ̀lẹ́ká kú wá padà sọ́wọ́ náà malakuli maut ó wá ń lọ sọ fọ́lọ́ yìí pé innaka arsalta ní ila rajulin la yuhibbul maut ọ̀ràn mi sọ́dọ̀ ẹ̀ tó jẹ́ pé kò fẹ́ kú ọlọ́run wa ní padà lọ ọlọ́run dákun rírẹ̀ rẹ̀ padà lọ wá jẹ́ ọmọ orí èèyàn tó jẹ́ kí ló fà á àwọn àáfàá jẹ́ kó yá pé ṣẹ̀ríà ni ẹni tó bá já wọlé onílé ìsìláàmù pàmìtì kẹ́lẹ́ bá àwọn kófin yẹn wà ńlẹ̀ ẹ lè fọ́ ojú ẹ̀ ọwọ́ ànábì lẹ́ni tí bá ń yọjú látọjú wíńdò ẹ̀gún rin lójú kí ni yọjú wo ní ilé ọ̀nlé sí kẹ́lẹ́ bá a mọ̀ pé òfin yẹn wà ńlẹ̀ lọ́lọ́run fi jẹ́ kí nǹkan yẹn ó ṣe ọlọ́run wá ní wọlé bó ṣe yẹ kó wọlé sẹ́mu kí mọ̀lẹ́ka ni ọkọ̀ gbàwó rẹ̀ èèyàn wọ̀ mọ́ sọ́ọ̀mù ọkàrẹ̀ èèyàn tó já wọnú ilé rẹ̀ ọlọ́run sì fọ́nà bí Mùsá lágbára ọkọ̀ kò bó nígbà àwọn àbá ní in tí wọ́n máa ń ṣẹlẹ̀ sí èèyàn ó lè ṣẹlẹ̀ sí mọ̀lẹ́ka tó bá gbàwó rẹ̀ èèyàn wọ̀ kò clear ìgbọ̀ wá padà tó wá yọ sí Musa wá ní tani ohun mọ̀lẹ́ka kú kí ló dé ọ̀rẹ́ àsìkò rẹ̀ ti tó ni ṣùgbọ́n Ọlọ́run ní sẹ́rí kọ̀ sánà bí Ọlọ́run kan tó fẹ́ kú láyé Ọlọ́run máa ń kọ̀ yàrá wọn gbogbo ànábí Ọlọ́run ni Ọlọ́run ní mọ̀lẹ́ká kú lọ bá wọn béèrè pé só ti ṣetán láti wá kò sí wàláì wọ́n ṣe fẹ́ fànàbí náà ó wá sọ fún Musa pé wà ń bì ntọ́lọ́ ní sọ fún ọ ni pé tó o bá lè bu ẹ̀yìn àgbò báyìí gbogbo orun tó o bá wá bù irun kọ̀ọ̀kan ọdún mẹ́wàá nù wọ́n bá fi kó ọjọ́ orí rẹ̀ ọjọ́ tó lò láyé Musa wá ló ọ wá béèrè pé lẹ́yìn ìgbà náà nǹkan kí ní ọ̀sẹ̀ rẹ̀ pé àkóso kódà bó bu 1 billion rẹ̀ wọ́n padà kù yọ̀kan náà ni Musa ló ti yá ó fi hàn pé kì í ṣe pé ila rajulin la yuhibbul maut kì í ṣe pé kò nífẹ̀ẹ́ kú ṣùgbọ́n kéèyàn ọjọ́ wọnú léèyàn ìrùkọ gẹ́ẹ̀tì pọ́ǹtì yẹn àwọn mọ̀lẹ́kánu ṣùgbọ́n à ń jẹun torí ìpele ìjẹ́nà bí Ọlọ́run nírú rẹ̀ lè fi ṣẹlẹ̀ sí mọ̀lẹ́ká tó bá jọ́dínárì èèyàn ní 1 million rẹ̀ kò lè fi nǹkan kan sí mọ̀lẹ́ká o ṣùgbọ́n Musa special made ni o àmọ́ àǹjẹ̀nu tó bá yíra padà sí èèyàn tó bá ọ̀pọ̀lọpọ̀ àǹjẹ̀nu máa ń yíra padà sí ẹranko àbìjà bí ejò ní Islam fi kọ́ pé tó bá bá àwọn àfáàná sọ̀rọ̀ lórí àdìsí yẹn o sẹ́lù Mọ̀dínà nìkan ni àbí gbogbo òlu tọ́lá níbi sọ pé anybody tó bá bá nǹkan fàyàfà nínú ilé rẹ̀ nínú bí sẹ́wọ̀n nínú bí o ti ń túmọ̀ Mọ̀dínà mọ́sà àyàkùnlá mọ́sàárẹ́ pa sálámà sí kọ́ padà tó bá jẹ́ nǹkan burúkú ni yóò lọ so ti yé báyìí àtọ́ àìkú bá sílé wọ̀ ni yóò lọ sẹ́tìgẹ́tì ẹ̀ báyìí ní sè mọ́sàárẹ́ múra àjà sí kọ́kọ́ sálámà so nítorí ọlọ́run ni pé torí irú rẹ̀ ti ṣẹlẹ̀ rí sísàbẹ́ tí èdò yẹn padà pa ní gasọ́tò handak tọ́gbà yọ̀ǹda lọ́dọ̀ ànàbí bó yẹ pé àwọn àfàsọ lórí ọ̀rọ̀ yẹ so táǹjẹ̀nu sẹ́yìn pé àǹjẹ̀nu èṣù náà àwọn àǹjẹ̀nu èṣù gángan àbúrò rẹ̀ àti dèmọ́pọ̀ mọ́ṣáláṣí rí ńgbọ̀ gbáwò rẹ̀ yàn wọ̀wá tí wọ́n ń jalè lóru ordinary àbúrò rà ordinary inú pé sàbẹ́ tí èsànà bí Ọlọ́run ni mo mí ni o ordinary yẹn kì í ṣẹgbẹ́ 1 billion nìkọ̀ọ̀kan wá o sẹ́yìn pé òun èsànà bí Ọlọ́run ok ìwọ
ìwọ lọ wá bí ara abo ni owó ọ̀gùnkùn mọ́ ọkà dèmó kó mọ́sáàsì tiẹ̀ ni ànábì ọ̀bọ láàárọ̀ la ó lè ìwọ lọ wá jí sàká wa bó ṣe wá bẹnu pé dákun jọ tó o bá ti fi mí lẹ̀ ìní padà wá mọ́ wọn á ní ọmọ lọ àárọ̀ ọjọ́ kejì tánàbí ń dé ànábì ní bó o ní ọ̀rẹ́ rẹ tó wá lóru ọyẹ àbúrò rẹ ni kúbọ̀ ànábì ṣe mọ̀ ànábì ní yọ padà wá irọ́ ní ń pa yóò tún àbúrò rẹ ní mọ̀ jẹ́ ọbọ̀ yọ wà bẹ́mi náà lákọ ó tún padà wá àbúrò rẹ tún mú ó tún skóòpù ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ànábì tún sọ bẹ́ẹ̀ fún pé ní tó ń padà bọ̀ irọ́ ni ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ ni wò lónìí kò sí tó lè sọ tí mo lè fi ọ́lẹ̀ wá ní wá ń bì tó máa padà wá lẹ́yìn eléyìí tó bá wọ̀ kó ṣe fún mi ṣùgbọ́n ìwọ náà ò lójú oorun jẹ́ ń fọ́ nánkàlì tó máa sà sí nǹkan rẹ tí àlìjẹ̀nú kankan àwọn ọmọ ogun èso àtàwọn ọmọ ogun rẹ̀ òfin ní débẹ̀ ó ní kíni máa káyọ́ tó lè kùrù sí yìí nígbà tí ó wá di pé àbúrò rẹ̀ wá jábọ̀ fànàbí ànábì wá ní òótọ́ lọ sọ o ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ yìí òkúrọ́ ni o èṣù gẹ́gẹ́ kì í sọ náírà ìjẹ̀nà àbúrò rẹ̀ dì mọ́lẹ̀ èṣù tí a máa ń gẹ́gẹ́ president general òun ni àbúrò rẹ̀ dì mọ́lẹ̀ ànábì ní ṣàìtọ́nù gẹ́gẹ́ nu ìlọ́wọ́ àwọn tó dì mọ́lẹ̀ o sàbẹ́dẹ̀sù mọ́lẹ̀ tó bá ń jẹun ní ṣàìtọ́n kì í ṣe mọ̀lẹ́kà so ṣé wá àwọn mọ̀lẹ́kà nu but inshallah a bọ̀ síbi wàkútùbìhì níjọ́ mẹ́jọ àwọn tíra rẹ̀ ṣùgbọ́n nǹkan kan bẹ tí mo fẹ́ clear torí mo rò pé a lè débẹ̀ òní àwọn àbá nẹ́sì wà nílẹ̀ yìí ọ̀rọ̀ àwọn tíra àti àwọn òjíṣẹ́ ọlọ́run hadith kan wá nínú hadith abizarri tó wà nù Sahih Ibn Hibban tánàbí sọ yóò ń ka wọn ṣùgbọ́n torí pé àwọn ọ̀gbọ́ Yorùbá sọ ọ̀pọ̀lọ́run ti dàrú máa lórí náà ju gbà kan náà ànábì ní gbogbo òjíṣẹ́ ọlọ́run tó wá mo fẹ́ kí àbáwọ́ máa gbọ́ ni o àtàwọn àgbàlagbà tí ẹ bá gbọ́ Yorùbá dáadáa ń bì ìtànàbí sọ ni pé gbogbo òjíṣẹ́ ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run pátá àbúzárì lọ́ba ànábì léèrè ìpè kámùlẹ̀ àǹbíyà mélòó ni gbogbo àwọn ànábì ọlọ́run ànábì wa ní wọ́n jẹ́ mi àtù alifin wà arba'atu wa ishiruna alifan 124,000 lòjíṣẹ́ lẹ́gbọ́ àwọn ànábì ọlọ́run 124,000 nígbà táwọn bàbá wọn àmọ́ dáwákà torí pé ààyè rìsáàsì ò lè pẹ́ wọ́n ní ìbàjẹ́ pa ìkú láyé o bàbá Muhammadu àbàbá Muhammadu ọ̀kẹ́ mẹ́fà ok ṣé ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì yẹn torí mo tún bi gọ́ọ̀gù kí n tó wá bì lónìí pé kí ni ọ̀kẹ́ mẹ́fà ẹgbàjì nígbà tí wọ́n máa tún ẹgbàjì ó ní 2,000 tó bá jẹ́ pé báńkì ọ̀kẹ́ mẹ́fà lélẹ́gbàjì yóò máa jẹ́ 4,000 and bóyá bíi 4,120 àbí nǹkan ni ní táwọn ń sọ ó kéré sí tí ànábì sọ bóyá Yorùbá tí wọ́n wà á sẹ́wọ̀n pé inú tó burú jù nu Yorùbá lọ́rùn nǹka èmi ò sì mọ̀ ọ̀ọ́dúnrún kìíní kankan búrókì Yorùbá là ń sọ ṣé ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì ṣé 124,000 tí èèbá ti ṣe orin àwọn bàbá ọkọ̀ rẹ̀ ti bẹ̀ wò tàbí kọ́ ẹ̀kọ́ wò tí ìmọ̀ Yorùbá ń ka Yorùbá so káfíbẹ̀ yẹn kọjá rìsáàsì jọba ìjọba àwọn àgbàlagbà náà wọ́n sì yanjú ẹ̀ náà torí ẹ̀hán subhanaka alhamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó ga àti ẹni tó kúrú wọn jọ ń bá bọ́ọ̀lù tó wá lọ lólókè tẹni tó ga tó rí òtó ọwọ́ alẹ́ ni ó kúrú ọkọ̀ lẹ́yìn. bárakàlà fi ọlọ́wọ́ gbà ní bàdà.